Gbajúmọ̀ olórin nì ìyẹn Habib Òkìkíọlá táwọn olólùfẹ́ tiẹ̀ mọ̀ sí Portable ti wọ́ Ìyábọ̀ Òjó tuurutu lórí ohun tí Ìyábọ̀ Òjó sọ níbi patí ayẹyẹ ọjọ́ ìbí tó ṣe fún Lọlá Àlàó. Ó ní ìkọkúkọ ni Ìyábọ̀ Òjó ń kọ́ àwọn obìnrin látàrí ìmọ̀ràn tó gba àwọn obìnrin pé kí wọ́n má jẹ́ kí ohun tí wọ́n ń là kọjá dá ìrẹ̀wẹ̀sì sí wọn lọ́kàn, kí wọ́n jẹ́ kí ìtọ́jú àwọn ọmọ wọn jẹ́ pàtàkì fún wọn, àti wípé àwọn ìyá àdáǹgbé ń gbé nǹkan rere ṣe, wọ́n ń dá ọmọ wọn tọ́ tí ọmọ náà sì ń ṣoríire, tó sì sọ pé ara ẹ̀ ní olórí àwọn ìyá àdágbé. Ọ̀rọ̀ yìí ni Portable ọmọ Ọlálọmí gbọ́ tó fi sọ pé ìsọkúsọ ni Ìyábọ̀ Òjó ń sọ, àti pé ó fẹ́ máa ṣe àwọn obìnrin lọ́nà ni, wípé ṣé òun tó yẹ pé ọmọ ẹ̀ ṣèṣe ìgbéyàwó ló fẹ́ káwọn èèyàn máa di ìyá àdágbé. Portable sọ pé àwọn ìyàwó ilé ló ń ṣoríire àti pé àwọn single mother wípé pìtìpìtì ayé máa bá wọn, wípé òun máa gbowó lọ́wọ́ àwọn single mother, òun máa fún ìyàwó ilé ni. Àwọn èèyàn ti wá bẹnu àtẹ́ lu Portable wípé ṣèbí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti bímọ fún un tí kò fẹ́ sílé tóun gan ti sọ wọ́n di single mother, àti pé ẹ̀tọ́ wo ló ní láti máa bú Ìyábọ̀ Òjó lórí ohun tó sọ nígbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin lòun gan fún ààrẹ ti sọ di ìyá ń dágbé tó ti sọ di single mother.